gbajúgbajà òṣèrébìnrin ni tí ó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò ní apá ẹ̀yà Ìgbò ṣùgbọ́n tó jẹ́ pé ó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà nídìí iṣẹ́ tíátà Yorùbá tó sì ń ṣe dáadáa tó kìkì ẹ̀ ń kàn dáadáa. ìyún Nkechi Blessing ó máa ti fi ìbínú sọ̀rọ̀, ó ti fi ìbínú tú àṣírí ńlá nípa ikú gbajúgbajà òṣèrébìnrin tó kú lójijì lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá lọ́sẹ̀ yìí ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí Nkechi Blessing tó sọ nípa ikú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ti dá awuyewuye ńlá sílẹ̀, èyí tó jẹ́ pé níṣe ni àwọn èèyàn ni wọ́n tún ń sọ̀rọ̀ lé lórí ẹ̀rọ ayélujára tó di àríyànjiyàn táwọn èèyàn tó ń fà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni tó ń fa ẹran náà mọ́ ẹnu. Ẹ rántí pé ní ọjọ́ 4 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí, the 4th of August 2026, ó ní ariwo ìbànújẹ́ ló máa sọ lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá nígbà tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà tó kú lójijì lẹ́ni 40 ọdún 40 years. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọjọ́rú tí ṣe Wednesday ọjọ́ 5 nínú oṣù kẹjọ the 5th of August 2026, ó ní ìròyìn ikú ẹ̀ ní ló gba orí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdárò ẹ̀. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà yìí, ìdí tó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa banújẹ́ ni wípé lọ́dún bíi 2 sẹ́yìn ìní àìsàn jẹjẹrẹ ọyàn ìyún breast cancer ìlọmọbìnrin náà kéde pé ó ń ṣe òun, èyí tó jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kàn dìde ìrànlọ́wọ́ fún un, tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí ó gbádùn tán tó kéde wípé àrùn ti ya ogun tìṣẹ́ tó padà sídìí eré tíátà, ni ó tún jẹ́ kí ariwo ikú ẹ̀ ló tún padà jáde. Eléyìí ló sì ṣe àwọn èèyàn láàánú wípé lásìkò táwọn èèyàn bá dúpẹ́ táwọn èèyàn bá yọ̀ wípé ogun tìṣẹ́ kò sí wàhálà mọ́, ìní ikú òjijì ló wá ṣẹlẹ̀. ṣá o, nígbà tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó kú, ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ ẹ̀ nídìí iṣẹ́ tíátà Yorùbá ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa lọ gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára láti ṣe ìdárò ẹ̀ o, tí wọ́n sì ń ròyìn ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn dáadáa nígbà tó wà ní ayé. Gbogbo ọ̀rọ̀ tí àwọn òṣèré tíátà ẹgbẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ń gbé síta yìí, ó mà ní Nkechi Blessing torí tó bí nínú. Eléyìí ló sì jẹ́ kó lọ gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ tó ń pè ní Instagram story. Níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kò ọ̀rọ̀ sí àwọn akẹgbẹ́ ẹ̀ pé ẹ̀rù ayé mà bá òun, ó ní alábòsí alágàbàgebè ẹ̀dá inú pọ̀ jù láàrin àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá. Oníbẹ̀yàn bá kú àfi kán tètè máa pariwo kán máa ṣe ìdárò àbòsí. Ó nígbà tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó wà láyé tí ó ń pariwo kóun nílò kán pè wọ́n sídìí iṣẹ́ fíìmù, ó láwọn akẹgbẹ́ àwọn ò pè sí fíìmù, mélòó nínú wọn ló pè sí fíìmù. Ó ní ṣùgbọ́n gbòókù wọn á ṣe bí ẹni tán fẹ́ràn ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé ọ̀rọ̀ ìdárò jáde nípa ẹ̀, tó sì ní bàbá ńlá àbòsí gidigidi ni àwọn akẹgbẹ́ òun náà ń wù yìí. Ọ̀rọ̀ yìí ti di awuyewuye ńlá lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń fà á mọ́ra wọn lọ́wọ́ bí ẹni fa ìgbà ọtí. Bẹ́ẹ̀ ló jẹ́ pé báwọn kan bá ṣe ń jẹ́ kó di mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ìní Nkechi Blessing sọ, bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé báyé ṣe rí náà nìyẹn, gbogbo àwọn òṣèré tíátà àtẹni tó kú náà ló jẹ̀bi ẹ̀sùn tí Nkechi Blessing tí ó fi ń kan àwọn akẹgbẹ́ yìí.